Alájà Rashidatu Asabiade Dr. Bọ́lárìnwá ṣe bí ìwọ ní kéésì òní lọ́jọ́ bí rẹ̀ Asabiade ire lóní orí rẹ̀ àfirè ọmọ dédé ọmọ kú ọdún ẹ̀bá kálá ṣàbí kú ọdún ẹ̀bá kọmọ dédé kú ọdún Abọ́lárìnwá kú ọdún Màmá Abdulrahman kú ọdún Màmá Aishatu kú ọdún ẹ̀bá kálá ṣàbí ẹ̀bá kọmọ dédé kó má ṣe yàn kó àgbẹ̀ tí ń gbóhùn mi rògbò ọmọ gbẹ̀rọ òkun mọ́mọ́ ní òun fi ṣe àlùkò tí ń gbóhùn mi rọ̀ṣà ọmọ gbẹ̀rọ ọ̀ṣà mọ́mọ́ ní òun fi ṣe torí Abọ́lárìnwá ní Asabiade lónìí ọjọ́ ìbí rẹ̀ ire lóní orí rẹ̀ àfirè ikú òní file rẹ̀ sóde o àrùn òní file rẹ̀ sọ dẹ̀dẹ̀ ìgbà rẹ̀ ti ń dùn yọ Ọlọ́run ọba oníjọ́ tán láíláí ó ní ìrẹ̀lẹ̀ ó sì mọ̀ gani lágbára Ọlọ́run. Dr. Bọ́lárìnwá ọdọọdún la rórógbó ọdọọdún la ráwùsà ọdọọdún la rọmọbì lórí àtẹ ọsọdún èyí ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe lágbára Ọlọ́run ọba. Dr. Bọ́lárìnwá Asabiade gbogbo àwọn ọmọ ẹ̀gbọ́n yín pátá lónìí máa kí yín kú ọjọ́ ìbí nípa ẹ̀sùn ọ̀pọ̀ rẹ̀ láyé Sherifat Adépéjú sọdún èyí pọdún ayọ̀ lẹ́sìn ìmọ̀ọ́sẹ̀ ìlágbára Ọlọ́run ọba Mujibatu Adésọlá ó lè sọdún èyí pàṣẹ ìyíṣà mọ́dún ọdún ayọ̀ lẹ́sìn ìmọ̀ọ́sẹ̀ ìlágbára Ọlọ́run ọba Mujibu Abíọ́lá Mukalamu Òkìkíọlá àti Babátúndé Bọ̀bọ̀ wọ́n lè sọdún èyí pọdún ayọ̀ lẹ́sìn ìmọ̀ọ́sẹ̀ ìlágbára Ọlọ́run ọba iṣẹ́ yín ò ní ìdí iṣẹ́ mọ́ ẹ̀yin lọ́wọ́ ọmọ òní kú mọ́ ẹ̀yin lójú ẹ̀yin náà ò ní bá sọ̀ọ́nù lọ́wọ́ àwọn ọmọ ìláyé aláwòrán bí ọba oníjẹ kanjúkú láyé. Dr. Rashidat Abọ́lárìnwá ṣe bẹ́yìn ní ìgbésí ọmọ dédé lágbára Ọlọ́run ọbẹ̀ ní fọdún èyí ṣàṣemọ ìláyé aláwòrán bí ọba oníjẹ kanjúkú láyé. owó yín ọmọ pọ̀ sí ni ọlá yín ọmọ pọ̀ sí ni àrísìkí yín ọmọ pọ̀ sí ni ẹni máa padà sáyì ìdá lágbára Ọlọ́run ọba àjọlẹ́wà kéré oko délé lágbára Ọlọ́run ọba níjọ́ ibi bá ń palẹ̀ ẹ̀ ní bá wọn sílé níjọ́ ibi bá ń pọnà nírìn níjọ́ ibi bá ń pọ̀ ogun ẹni ìgbọ́kọ̀ orúkọ iná ọmọ mẹ́gìjẹ ibi tí sódà ẹ̀ jẹ́wẹ̀wẹ̀ ẹ̀yọ́ ọmọ rẹ̀ yẹn ọ̀tà ní ti ìyẹnì lọ́jọ́ ayé gbogbo ìláyé aláwòrán bí ọba oníjọ kanjúkú láyé. Alhaja Rashidatu Asabiade wọ́n gbàlẹ́ àwọn bàbá rẹ̀ lọ́mọ dédé ìmásà yìí ní sílẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ìmásà yìí ó máa já gidi àgbò ọmọ gbọ́wọ́ fújà lùbẹ̀m̀bì omi nínú ilé bàbá tó bí ọlọ́mọ ọmọ yíbírí ká yíbírí kò dín àbògùn yíbírí lájà lónìí mo rí bà lọ́dọ̀ bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin lọ́mọ kúkúndù kúṣẹ̀wẹ̀gẹ̀ rúkẹ̀rù nínú ilé bàbá tó bí ọlọ́mọ ọ̀pọ̀ oògùn arúmọ̀ gàlégàlé lónìí mo rí bà lọ́dọ̀ bàbá tó bí ọlọ́mọ bẹ́ẹ̀ lọ́pọ̀ oògùn bẹ́ẹ̀ lẹ́kẹ̀ ò ní jẹ́ orí bàbá tí ìyín jẹ́ ju ọlọ nílé bàbá tó bí ọlọ́mọ ìmásà yóò máa jà gidi àgbò ẹ̀yin lọ́mọ tẹ́bùrú ọmọ tẹ́bùrú ẹ̀yin lọ́mọ ta kiri pàpàpà nínú ilé bàbá tó bí ọlọ́mọ ni ọmọ ọbẹ̀ burú ọbẹ̀ yẹn nínú ilé bàbá tó bí ọlọ́mọ ni ọmọ agbógun ló máa gbéyàwó nù ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ni ọmọ ewédú bínú àmàlà ń bẹ̀ ẹ́ lé bàbá tó bí ọlọ́mọ ọmọ sẹ́mọ̀ ọ̀rọ̀ kàrẹ̀ bá tàràrà ń bá fẹ́ jẹ nínú ilé bàbá tó bí ọlọ́mọ lónìí mo rí bà lọ́dọ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ Dr. Rashidat Asabiade.
dé o. ìgbádùn oyè wa gan nítòsí ìlú àwọn bàbá tó bí ọlọ́mọ ìgbádùn oyè wa mọ́mọ́lé àwọn bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin lọ́mọ owó yẹlé ọmọ òkú yẹn ta ọmọ òtòsí wọn yọmọ èèyàn òtòsí ṣubú lọ́jà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí polówó lè yín ṣubú àríwó gbé ẹ̀kú ata ẹni ìṣẹ́wù kó wá wí ìṣẹ́wù mi ṣe bọ́ ọ̀rọ̀ lówè mi nílé bàbá tó bí ọlọ́mọ adìyẹ òtòsí níjẹ láàrin gbẹ́tolówó bàbá yín níjẹ ní gbangba oko èdìgbò ẹni ara kan tí ń jíjọ àwọn zamba ogógó ọmọ ẹgbẹ́ ìrìn àkàrà ààrẹ rí wípé ìyá olùgbà ògùdọ̀ máa wo ògùdọ̀ máa wo ògùdọ̀ máa wo nínú ilé yín ìyá àwọn arẹsà wọn ò gbọ́dọ̀ múrò ìyá ògògó ló lóun fẹ́ múrò níjọ́jọ́ tí òun fẹ́ rọ gbọ̀ngàn òun fẹ́ mọ pa tírín tí pani lóṣogògó tó ń bẹ̀yẹ lórí ọbẹ̀yẹ lórí ọmọ òkèké láyà láyà ọmọ tààrà èdìgbò ẹni arága jíjíjọ àwọn zamba ògògó ọmọ ọ̀ ti gbégún ọmọ dédé o àṣàbí adésìbí wọ́n ní ìwéhùn máa fi ìwé lọ orin mi ẹ̀yin lọ́mọ síkí níjú àwo ìdàndà mọ́dágún lọ́nà àgùrè òkú kan lílógún ní bàbá yín yọ wù gbórí ogúnlùgbà ní tó bàbá yín ń sọ gbórí nìyí bàbá wọn mú kọ́ àgùrè bàbá mọ̀jẹ̀ bọ́ọ̀ká sọ lérí ó gbé wá báńkì ọba báńkì ìbá wọlé ayé rí àgbá ọtí mi èdè ọmú rẹ̀ wọ́n ṣẹ̀fà àgbá ọtí mẹ́rìndínlógún ó sì bóun lè kó mi lójú kò sí bẹ́ẹ̀ tó kó mi lójú ìwọ níbẹ̀ nínú wọn ọmọ tó kú tó kú mọ́ta ayé sọ̀rọ̀ òkú tẹ́ gbẹdọ̀jà tí ó tà tẹ́ gbẹdọ̀jà tí ó mú wáyé ni bàbá yín dasọ lé lórí lẹ́ẹ̀pẹ́ ilégún èdìgbò ẹni àràkà jíjíjú àwọn zamba ògógó ọmọ ẹgbẹ́ rí àkàrà bọ́lárin wá àṣàbí adésèbí wọn ní kéésì ọ̀sọ̀dún èyí ọdún ayọ̀ ló sì máa ṣe lágbára ọlọ́run ọba bí ó bá pé ta ní nkèrè ìlàtẹ̀ ìkà orí àdìyàlà nílò orúkọ tó fi jẹ́.